John, Ọlọ́run ti rí gbogbo akitiyan rẹ èyí tó ń ṣe fún òun. Ó ní kí n sọ fún ọ wípé òun ti ṣetán láti lò ọ́ fún iṣẹ́ pàtàkì kan. Ọlọ́run ti fi àmì òróró tuntun sí ọ ní orí pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ láti tì ọ́ lẹ́yìn fún iṣẹ́ náà. Kí n tó máa lọ, bẹ̀rẹ̀ ààwẹ̀ àti àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ fún ọjọ́ 3 láti múra àti láti gbáradì fún iṣẹ́ èyí tí Ọlọ́run fẹ́ lò ọ́ fún nínú ayé rẹ̀. Àlàáfíà ni fún ọ. Báwo náà ti? Thank God, it's fine. Ǹdẹ̀ ní kí n má jiyín ni o. Torí mo rí pé pẹ́ dé láti fídíò 4 AM lẹ wọlé náà. Yeah, that's true. Anyway, mo ti ṣe breakfast yẹn. So tẹ́ bá ready. Ti wà lórí table. Actually, sweetheart, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. Ṣé kò sí? Not really. Mo tún lálàá. Mo rí bàbá tó máa ń farahàn mi lójú àlá yẹn. Ó wá sọ fún mi pé Ọlọ́run ti fi àmì òróró yàn mí. Ó sì ti fi agbára ẹ̀mí mímọ́ fún mi fún iṣẹ́ pàtàkì tó wà níwájú wa. So? Ó tún wá fi kún pé a ní láti bẹ̀rẹ̀ ààwẹ̀ àti àdúrà láti gbáradì fún iṣẹ́ yẹn. So nǹkan tẹ́ ń try láti sọ lọ́rọ̀ kan ni pé ẹ tún ní jẹ breakfast ní mo ṣe yẹn. Sweetheart, ọ̀rọ̀ tó wà nílẹ̀ ojú ọ̀rọ̀ breakfast lọ. Nǹkan tèmi expect ni pé ìwọ gẹ́gẹ́ bí ìyàwó tí Ọlọ́run yàn fún mi láti ti iṣẹ́ ìránṣẹ́ mi lẹ́yìn kájọ bẹ̀rẹ̀ àwọn. Kájọ bẹ̀rẹ̀ kí ni? Irú ọ̀rọ̀ wo lẹ ń bá mi sọ náà? Irú kí lẹ ń bá mi sọ? Ẹ má fi nǹkan tí ò ṣe tèmi o. Kí ló dé? Ẹ fẹ́ bẹ̀rẹ̀ pa mí sínú ilé yìí ni. Nǹkan tẹ́fẹ́ ṣe é sí ní àbí? Ṣé mi ni mo gbára iṣẹ́ ìránṣẹ́ ni? Èmi mo lálàá ni. Àwọn ta lọ́jọ́ gbà ẹ̀gbọ́n ẹ ṣọ́ra yín gan. Ẹ ṣọ́ra yín gidi gan. Mo ṣàwọ̀ bí mo ṣe wọnú ilé mo mọ bí mo ṣe rí. Ẹ wo nǹkan tí mo kù. Ẹ jọ ẹ dágbàwẹ̀ ni o. Ẹ má kó tí yín bá rárá. Kí ló dé gan? Èmi gbàwẹ̀ ọ̀la gbàwẹ̀. Kí ló dé fẹ́ sọ mí di kinní ni? Carol, Daddy. How are you? Fine. Tomisin. Daddy. How are you? Tomisin. Peace. Tẹ́yìn àti mọ́mì yín bá jẹun tán, ẹ máa bọ̀ ká gbàdúrà. Mo gbọ́ ẹ ọmọ mi. Daddy, wọ́n ṣe pé mi ò born again o. Àmọ́ tọkọ mi pọ̀. Ó ti pọ̀ jù. Ṣé rí ìgbà míì ó máa ń jẹ́ kí n feel bí ẹni pé mi ò ń ṣe onígbàgbọ́. Àárọ̀ àwẹ̀ ni. Ọ̀sán àwẹ̀ ni. Alẹ́ àwẹ̀. Kò ní social life rárá. Péyàn ní ọ̀rẹ́ méjì bíi mẹ́ta kò ń ṣòun. He has no friends. Ṣé wá rí? Tí ọkọ mi bá jí láàárọ̀, a ní Olúwa wípé. Bó ń lọ léèwẹ̀, a ní Jésù wípé. Tó bá fẹ́ gbé omi mu, a ní áńgẹ́lì iṣẹ́ ìbáwọn sọ̀rọ̀ tán. Àfi bí ẹni pé òun nìkan ni. Ṣé bó ti ṣe Ọlọ́run lẹ́yìn náà? Ẹ ń ṣe báyìí náà, Daddy. Sórí ọmọ mi. So nǹkan tí àwọn ìbò ń pè ní fanatism nìyẹn. Pé kéèyàn gba wèrè mẹ́sàn. Ó fẹ́ jọ bẹ́ẹ̀.
Yeah. But Daddy. káàbọ̀ pẹ̀lẹ́. Daddy kẹ́sì máa wo ẹ̀mí Ọlọ́run ti sọ fún mi pé bàbá yín lè. Bẹ́ẹ̀ ti yẹn rí. Ẹ káàbọ̀. Ṣúgà báwo ni? Mo wà. Àwọn màmí ńkọ́? Wọ́n lọ sọ́dọ̀ girama ní Òṣogbo. Ok. Ṣé ìyàwó mi dẹ̀ ti ṣe yín lálẹ́? O trust ìyàwó ẹ o ti fẹ́ spoil mi pẹ̀lú oúnjẹ látàrọ ìmú ti dé ìfà mo ti yó. I trust her. So mi ò ní pẹ́ máa lọ nítorí pé service wà ní ọ̀dọ̀ wa nírọ̀lẹ́ lónìí. Okay, sir. But ohun tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ lójú wa àti ìyàwó ẹ̀. Ṣé kò le o? Alákọ̀ọ́lẹ̀ wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Sórí nípa ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe mo fẹ́ kí ìwà àti ìyàwó ẹ̀ kẹjọ jókòó kẹ́ ẹ ṣètò lọ́dọ̀ tí kò fi nípa ìyàwó ẹ̀ lára. Mo fẹ́ kẹjọ sọ̀rọ̀ rárá kẹjọ jíròrò ṣùgbọ́n wípé ọ̀rọ̀ lọ́kọ láya kò ṣe dá sí jù bẹ́ẹ̀ rẹ̀ ó ní tí ẹ̀ lè dá sí mọ́. Mo fẹ́ kẹjọ jíròrò kẹjọ sọ̀rọ̀ dáadáa. So ti gbọ́? I have to be on my way now. Kí àlàáfíà Olúwa ọmọ àbá yín gbé. Dájú ẹ ṣe kàn fún ẹ ṣe kàn. Ṣé mi ò ṣe ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ọkọ ni? Àbí mi ò fún ẹ̀yin àti àwọn ọmọ ní attention? Rárá o. Kí ló wá dé tí ẹ lọ fi ẹjọ́ mi sùn dádì? Bóyá kí n sọ báyìí. Sọ báwo? Jésù sọ pé áńgẹ́lì kọjú sí mi wípé àwọn ogun ọ̀run sọ̀rọ̀ pé ẹ̀rù ń bà mí. Kí ló ń bà yín lẹ́rù? Ìgbà yẹn lẹ máa dé lọ́jọ́ kan sìn. Tùtẹ̀ máa ní pé ẹ fẹ́ fi iṣẹ́ tó da tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ fẹ́ fi sílẹ̀ ẹ wá ní ẹ ti gbé gbá full time ministry kí lẹ fẹ́ jẹ ẹ wá máa débi pa wá nulẹ̀. But mi ò tí ì sọ fún yín pé Ọlọ́run pè mí sí full time ministry àti pé tọ́lọ́run bá pè wá gan ṣé ẹ gbàgbọ́ pé Ọlọ́run lágbára àti pèsè fún gbogbo àìní wa. Gbàgbọ́ pé kí ni. èmi ò gbàgbọ́ anything mi ì gbàgbọ́ mi ò tiẹ̀ fẹ́ gbàgbọ́ mo refuse láti gbàgbọ́. Èyí ẹ máa bá wọn. Really mo ṣàlàyé everything fún yín náà. Gbogbo ẹ máa jẹ́ 32,000 yẹn. èló ni 32,000 lórí tọ́lọ̀ ń ṣe fún yín. ẹ gbàdá. ẹ dín mi jàre owó yẹn ti pọ̀ jù. ok gẹ́gẹ́ bí kọ́sítọ́mà má dín ní 15 kó máa rọrùn àjàgbéra àjàgbé ń bọ̀ ọlọ́run ọmọ rẹ ni ta ló bí mi dá má jíṣẹ́ fọ̀gà ńlẹ̀ má jíṣẹ́ mi ní láìlọ́ọ̀nù ẹ máa kó wọlé straight náà. Ẹ káàbọ̀. I'm fine. Ẹ pẹ̀lẹ́ wa mọ́mí tó mi àbí? Oh good. Family ńkọ́? Bless God. Bless God. Ẹ ṣe gan sa. O ní láti ra àwọn ẹrù tó kó wa lọ́tẹ̀ yìí. Àwọn ẹrù yẹn máa dà ọ́. Bóyá amú èyí tó da fẹ́mi àtàwọn ọmọ mi ò trust. That's good. In fact, wọ́n kó jewelry wá, bàtà, aṣọ. Gbogbo ẹ̀ ṣáà ń lọ sí bí nǹkan bíi 32,000. Though wọ́n náà máa dín mi 15 kọ. Kí àwọn aṣọ tí mo kó yẹn pọ̀. Àwọn ẹrù yẹn gbogbo ẹ̀. Èló ló pé gbogbo ẹ̀? Ó máa bọ́ síbi 30,500 lẹ́yìn tó bá yọ 15. That's all right. All right, I'll pursue on you. Take time. Sẹ́mi, báwo ni administration yìí? Thank God. Okay. Hallelujah. Nǹkan tí mo bá yín sọ nínú sitting room nǹkan.
Tí aṣọ tí mo rà lọ́wọ́ mọ́mì tó mi. In fact, mọ́mì tó mi ní a lè san 20,000 naira up front. Nípa àdé máa balance 10,500 tó kù ní end of the month. Dear, kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Báwo mo ṣe ń ṣe kí ni? For God's sake, èmi àti yín la jọ sọ̀rọ̀ lálẹ́ àná nípa nǹkan tá a fẹ́ fowó ṣe. Ṣé ẹ ti gbàgbé pé ó láwọn ọmọ méjì kan tá a la fẹ́ help, àwọn ọmọ aláìníyá tí wọ́n ní bàbá, tó jẹ́ pé 30,000 péré làwọn méjèèjì need láti parí secondary school education. Last month ni ẹ̀yin àti àwọn ọmọ change wardrobe. Ẹ máa rí nǹkan báyìí. Kí n tèmi? Mo ti sọ fún yín o. Ẹ má máa fi nǹkan tí ò ṣe tèmi, ẹ má fi lọ̀ mí o. Kí ló dé? Ṣáwa la gbaṣẹ́ ìránṣẹ́ ni. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ gbà? Ẹgbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. Táwọn pẹ́ ìdòwò lọ́wọ́ ni kẹ́ sọ. Kẹ́lẹ̀ má fún mi kankan. Ó bẹ́ tà bẹ́ẹ̀ yẹn. Tómi sìn. Sá. Mọ́mí ẹ̀ ń kọ́. Ó wà ní yàrá. Tètè jẹ oúnjẹ tó ń jẹ o, sórí àbúrò ẹ ló ti múra tán yìí. My angel. Sórí kò ti fine báyìí. You're looking good. Sweetheart. Tí ṣetán ni, ó yẹ já lọ. Ibi tá a ti ń lọ mínísítà jìnnà wà dẹ̀ ní tó 30 minutes mọ́ sọ ẹ já lọ. Ẹ wò, ṣé mo pé àdìyàwó pásítọ̀ kan sáyẹn? Tá a bá ṣe wọlé báyìí, wọ́n gbọ́dọ̀ gbà ni. Mi ò tí ì di pásítọ̀. Ẹ tí ì di kíni? Kí ló wá pè yín sí ministration fún? Ẹ ti di pásítọ̀ o jàre, and I am a pastor's wife, Pastor Mrs. Yes. Sherry, bẹ́ẹ̀ tí o àti ẹ̀jẹ̀ pásítọ̀, tẹ́ bá máa di pásítọ̀, ṣèbí mi náà máa di ìyàwó pásítọ̀, àdẹ̀sẹ̀ máa rọ́ọ̀kì ẹ̀. Àjọ máa ṣe kí? A máa rọ́ọ̀kì ẹ̀ ni. Ministration. Anyway, make-up tẹ́ ti ṣe yẹn náà ti tó ẹja tètè máa lọ. Kò tí tó. Àlélè tẹ́ ẹ ṣe yìí náà, ṣé make-up ló máa jẹ́ ká late ni? Ẹ wọ ẹni sùúrù ẹjẹ. Àló ti tó kẹjá lọ. Àní kò tí tó. Ṣé èmi ní kẹfẹ́ kọ́ fọwọ́ rọ́ sẹ́gbẹ̀ẹ́? Pé ìyàwó pásítọ̀ tí ò le. Ṣẹ́rí ìyàwó mi, ṣé bẹ́ẹ̀ ṣe wáyé ó ti dáa tó. Ó ti dáa tó. Ṣé bẹ́ẹ̀ mi lọ́kọ? Ó ti dáa já lọ. Ẹ wò, tó bá yẹ kọ́rọ̀ mi kọ̀ọ̀pù ló máa fa wàhálà mi lọ́mọ. Mi ì lọ́mọ. Kí ló dé? Mo ní mi ò lọ́mọ, ẹ máa lọ àbí kí ni? Sweetheart. Ẹ̀yin ṣáà ní pásítọ̀, ẹ máa dá ṣe. John, ohun èlò ọlọ́lá ló jẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìfàmì òróró yan Ọlọ́run nínú ayé rẹ̀ kò láfiwé, ó sì lágbára gidi gan. Ẹ̀mọ́ Ọlọ́run nínú ayé rẹ̀ kò láfiwé. Ẹ̀yin lójú Ọlọ́run alààyè, òun sì ní ọ pẹ̀lú. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé ìyàwó rẹ̀ kọ̀ láti ti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ lẹ́yìn. Ọlọ́run ò yí ìpinnu rẹ̀ padà láti lò ọ́ fún ògo rẹ̀ tó fẹ́ lò ọ́ fún o. Ṣùgbọ́n ó ti pinnu pé òun ó ké ọjọ́ ayé ìyàwó rẹ̀ kúrò. Ní àṣálẹ́ òní gan-an ni a ó gba ẹ̀mí ìyàwó rẹ̀. Sweetheart. 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 Olúwa. Sweetheart. Ayé mi. Sweetheart. Olúwa. Bàbá.
Tèmi, mo ti ṣetán. Ṣetán fún kíni? Mo ṣetán láti ṣe nǹkan tọ́lọ́run bá ní kó ṣe. Mo ṣetán láti gbọ́ràn sí ẹlẹ́nu. I don't want to die. You will not die. Amen. You will not die. I'm ready to support you. I surrender everything that is mine to you, God. Gbogbo ọmọ mi mo fi sílẹ̀ fọlọ́. Àtẹ̀yìn náà, ọ̀tọ́lọ́ máa ní kẹ́ ṣe àjọ máa ṣe ni. We will serve God together. We will fast together. Yes, we will pray together. We will do vigil together. Olúwa ẹ ṣé. Lórúkọ Jésù. Èmi àti ẹ á mú ète àti ìlérí Ọlọ́run ṣẹ fún ayé wa. Àmín. Àmín.